òkùnkùn ṣú ojú biribiri ó wá kẹ́ni tí ó tàn mọ́lẹ̀ sí ojú biribiri ó wá kẹ́ni tí. ọmọ sọ wa àdìgbà gbogbo ẹ̀ dọ̀wọ́ ẹ̀ o. ó dọ̀wọ́ Ọlọ́run. tí wọn kó wọn ni mo kó gbogbo ẹ̀ lé lọ́wọ́. awo mi àwọn aṣọ ọmọdé bí. mo jẹ́rìí ẹ̀ ṣe bí wọ́n ni. mo fọkàn balẹ̀. sábà mójútó gbogbo ẹ̀. Ọlọ́run kò ní lọ́wọ́ kì í ṣe mi o. bó bá ṣe lọ kó jẹ́ máa gbọ́. yóò ṣeé ṣe níjọ́ mo ti ń fi àwọn èèbó jẹun kò fọmọ lórí ìbílẹ̀ fọlọ́hún máa rọra o. ọ̀dà o. Kéré pọ̀ kí ló dé? Kéré ọjà ṣe rí mi. Ẹ ṣe mà. Ẹ ṣe gan. Ẹ ta o. Àmì o. Kó gbogbo o. Ẹ ṣe o. Ajé o. Yes ma. Ẹ rẹ̀ fún ẹsẹ̀ bẹ́ẹ̀. ọmọ ẹlẹ́fọ̀ọ́. Sá. Èwo lẹ fẹ́ sà? Kọ́kọ́ wà, tẹ̀tẹ̀ wà. Àpòkà ló ti tán. Èwo lẹ fẹ́? kí lorúkọ ẹ. Ọláìtàn ni sà. Ọláìtàn. Bẹ́ẹ̀ ni sà. màmá ẹ̀ ń kọ́. Ṣé kò sí sà? kò sí kankan. Màmí ò sí nílé àmọ́ ìyá àgbà wà nílé. ìyá àgbà ló wà nílé. níbo nílé yín gan. Ẹ dẹ̀ ní kò sí. kò sí ó ní tí mo fi ń béèrè. Sàlẹ̀ ń bẹ̀rẹ̀ ní ilé alágbẹ̀dẹ. ilé alágbẹ̀dẹ. ká ní kí n béèrè ń bẹ̀. Ìyẹlẹ́fọ̀. ìyẹlẹ́fọ̀. ajé àwa. Àmín. àbátálàgẹ má bá dàdùn sọ gbà tí n bá wílé ní kó dàṣẹ gbogbo tí n bá ní kẹ́nikẹ́ni ṣe kó di mímú ṣẹ tó. Akínyadé lọmọ ni mo ebe wo ti dágbé gbọ́n lọ. mo mọ̀ pé wàá mọ ilé alágbẹ̀dẹ. ilé alágbẹ̀dẹ ẹyin mọ́ mọ́ bẹ́ẹ̀. wàá mú mi lọ́bẹ̀ nísinsìnyí báyìí. ó ti yá. ó yá. ẹ pẹ̀lẹ́. ẹ ṣeun. Kò dájú pé mo mọ̀ kankan ní ojú ìrí o. ẹ rojú ìrí ládùúgbò ẹ̀fọ́ tí mo máa ń rà lọ́dọ̀ yín mo máa ń wá fúnra mi mo tún máa ń rán mọ́ mo máa ń ra sọkọ mo sì máa ń rẹ elébédé mo dá tèsí ẹ̀fọ́ yín mọ̀ náà fún tí wọ́n bá ara bò mí mọ̀ pé kéèsì ti yín. anyway màmá ọmọ yín kan tó ń bá yín tajà ni mo pàdé nígbà tó ń kiri lọ ó ní òun jẹ́ Ọláìtàn. Bẹ́ẹ̀ni. ẹ ṣe rí n tí mo fẹ́ ni pé mo fẹ́ máa mú lọ mo fẹ́ kó tẹ̀lé mi máa lọ́lé mo fẹ́ kó máa gbé ọ̀dọ̀ mi bẹ́ẹ̀ máa tọ́jú ẹ máa mú gẹ́gẹ́ bí ọmọ máa ràn lọ́lẹ̀wé ẹ má wọrí ẹ jẹ́ kó máa tẹ̀lé mi lọ. Èkó ni ọ̀dọ̀ tíyan Èkó. àdúgbò ń bí lòun wà. Ó wí bẹ́ẹ̀ náà. mo sọ fún yín lẹ́ẹ̀kan kódà bẹ́ẹ̀ bá jókòó tàbí bá ń pa àwọn ẹ̀fọ́ mọ̀ máa kí ẹ ǹlẹ́ o ẹ pẹ̀lẹ́ ilé àgbà kí n lọ́dọ̀ tèmi. ọmọ yín dáadáa.
èmi ò fi bẹ́ẹ̀ da ojú yín mọ̀ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ torí mi ì wojú yín. èmi wá dá yín mọ̀ nígbà tí àfa àbámọ́ ọlọ́run ni ẹ máa wojú o ẹ wojú o mo dá yín mọ̀ mo dá yín mọ̀. ìyá n tí mo fẹ́ pàtó. àbó ti darí wọlé ni. kò ì dé. kò tí ì dé ó dáa tó bá padà dé ẹni kò di ẹrù ẹ̀ lẹ̀ mo fẹ́ máa mú lọ àbí ṣó ní fóònù. ẹ̀rọ bá ní sọ̀rọ̀. ó ní kékeré kan báyìí. ó ní. sóní ná lórí sóní bátìrì. ó ní òwá mọ̀. kì í gbé kaná nù kì í gbé kaná nù ló bá gbé kaná ẹ mọ̀ tó yé ọmọ ọdún. ẹ jẹ́ kúkú pé kó máa bọ̀ báyìí báyìí torí tí mo fẹ́ pàtó ni pé mo fẹ́ máa mú lọ. òkùnkùn ṣú ojú biribiri ó wá kẹ́ni tí ó tàn mọ́lẹ̀ sí Èdùmàrè gbà wá òkùnkùn ṣú mo gbé báàgì. ojú biribiri ìyá bọ́ọ̀lù kò lọ gbẹ́rù ẹ̀. ó wá kẹ́ni tí ó tàn mọ́lẹ̀ sí Èdùmàrè gbà wá. Jọ̀wọ́ ojú àánú rẹ̀ wò wá o ayé dorí kodò à ń bẹ̀ ọ́ ó ṣá òkè jọ̀wọ́ ojú àánú rẹ̀ wò wá o ayé dorí kodò àmì sáré àsápàjúdé nílé ayé tá wà yìí. Àfìgbàgbé ṣe bùgbé àgbàgbé ọjọ́ àti sùn ọ̀rọ̀ yìí bá wí ọ̀rọ̀ yìí bá mi wí ní tilé tókò ẹ má gbàgbé àti sùn òkùnkùn ṣú ojú biribiri ó wá kẹ́ni tí ó tàn mọ́lẹ̀ sí Èdùmàrè bá wá òkùnkùn ṣú oṣù biribiri ó wá kẹ́ni tí ó tàn mọ́lẹ̀ sí Èdùmàrè bá wá gbà wá gbà wá o. nílò tó lọ́ba tó lọ́ba tó yọ ajá mi bá ẹ̀ wò ó. wọ́n mi rájà o wọ́n mi rájà o. Ta ni ẹ. èmi ni dádì ó ní kí n sọ fún yín pé mo ti dé. ó ti dé. mo bọ̀. ok sir. kí ló ṣe. dáàdi ọ̀rọ̀ ó ti sú mi kò síbi tó yẹ kí n wáṣẹ́ dé tí mi ò tí ì wáṣẹ́ dé gbogbo ibi táwọn ọ̀rẹ́ mi recommend fún mi gan gbogbo bẹ́ẹ̀ mo ti dé kọ̀ náà ló já sí I'm fed up. ok má wọrí gbogbo ẹ ló máa tó da lágbára Ọlọ́run fọkàn ẹ balẹ̀ ṣé o ti gbọ́ àsìkò ni tó bá tó time gbogbo ẹ á bọ́ sí gẹ́gẹ́ ok àbúrò ẹ̀dá.
mi ò tí ì láti gbà tí mo ti bóyá ó ṣì wà ní training. Pè é fún mi lórí fóònù o ti gbọ́ ni mo ní tó bá ti kúrò ní training kó máa bọ̀ nílé torí mo jẹ́rìí ẹ̀ ó lè gba bẹ́ẹ̀ sí gbogbo àpàtì lọ. mi ò ní credit. In that case lọ bá ní training ok lọ bá tó bá ti ṣetán kẹjọ máa bọ̀ nílé nítorí pé ẹ̀mí èjì ní nǹkan tó important fún mi láti ṣe lálẹ́ yìí o tẹ bá dẹ̀ wá dé tẹ́ ẹ̀ bá bá mi ní sitting room a jẹ́ pé mo wà nù yàrá mo bí sí ni ẹ má wulẹ̀ lẹ́ẹ̀ ń bọ̀ tí n bá ti ṣetán wá yọjú sí yín. òkùnkùn ṣú ojú biribiri ó wá kẹ́ni tí ó tàn mọ́lẹ̀ sí Èdùmàrè bá wa. òkùnkùn ṣú ojú biribiri ó wá kẹ́ni tí ó tàn mọ́lẹ̀ sí Èdùmàrè bá wa. lílo tó lọ́ba tó níjòyè ajá mi wẹ̀wù ọ̀rìn rọ́ṣà. wà wá sùn sílẹ̀ ń sìn máa bẹ ẹ ní àṣepọ̀ sórí tí bá ti ń bẹ ẹ ní àṣepọ̀ yẹn gbogbo àsìkò tó wà lára ẹ kó máa kọjá sọ́dọ̀ àwọn ọmọ tèmi máa bẹ ẹ ṣe kárakára ni o ti gbọ́ wàhálà farabalẹ̀ fún mi dáadáa. à ń bẹ̀ ọ́ ó ṣá òkè jọ̀wọ́ ojú àánú rẹ̀ wò wá o ayé lórí. èmi ò mọ fún ọ wọ́n ti ẹ̀tọ́ àwálẹ̀. ọ̀tẹ́ bá nǹkan tó bá ń ṣẹlẹ̀ nínú bedroom wọn kò yẹ kí tí wọ́n lè máa disturb àwa náà ó yẹ kó mọ̀ pa máa sùn. ayé lórí kodò àmì sáré àsápàjúdé nílé ayé tá wà yìí àfìgbà àgbéṣe bùgbé. kí ni màá fi lè ṣe. má rò mí lẹ́jọ́ romodi ni mo sọ. ọ̀rọ̀ yìí bá mi wí ní tilé tó kó ẹ má gbàgbé àti sùn. òkùnkùn ṣú ojú biribiri ó wá kẹ́ni tí ó tàn mọ́lẹ̀ sí Èdùmàrè bá wa. òkùnkùn ṣú ọ. yóò gbẹ́dọ̀ dọ́kẹ́ o rí irú ẹ̀rí ni àbí wọ́n jẹ́ gẹ́gẹ́ bí ọmọ kékeré go gbanu ẹ mọ́ gbogbo tí n bá sọ fún ẹ sì ló gbọ́dọ̀ máa ṣe o bí n bá ti sọ fún ẹ ní kó máa ṣe o gbọ́ ó yá bọ́ sórí ẹ̀ báyìí sí o máa bá a láṣepọ̀. dádì ara mi ò lè lè ara mi ò lè. lẹ́nu ẹ sọ́hun tó bá gbóbìnrin ilẹ̀ bó ṣe gbóbìnrin ilẹ̀ yìí ṣe gbogbo tó ń ṣe tá rẹ̀ fi lè ní kó ṣe àrẹ àlè ó yá wọ́n bẹ̀ wọ́n sórí. ṣe nù lé kí ló ṣẹlẹ̀. má bàa láti mọ̀ ìyẹn wà ọ̀rọ̀ ìṣá. rúmọ́ra rúmọ́. ẹ ṣáà mọ̀ fún mi wà ókè. òun náà máa lọ. ọ máa lọ máa ṣe tiẹ̀. very good. fantastic. ẹ má sọ very good àní kílẹ̀ lọ ṣe nù lé kí ló. Experience is the best teacher. wàá lè kò lè experience ẹ. ìṣó lọ́hùn-ún kò ṣe wúlò gbé. dáàdi àyà lòun ló tiẹ̀ mọ́. máa fi ilẹ̀ kó ṣáà ti wà lára ẹ̀ ó máa ṣiṣẹ́ fíàǹṣó. kó lè dàbí tèmi ni o.
ó yá ìbẹ̀rẹ̀ ó yá. olúwo. Àlà. irú àlá burúkú ò lélẹ̀ mo kọ́ orí burúkú àríwá 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 àríwá. ẹ wò ẹ jẹ́ ká gbé yín sẹ́gbẹ̀ẹ́. ọ̀dà báwọn. àmọ́ ìwọ̀n òrí láìtàn bá sọ̀rọ̀ láti fi jọ mí. inú wa ni ẹ bá sọ̀rọ̀ kódà bí ẹ ṣe dán báyìí wọ́n pè mí mo sì máa sọ̀rọ̀ ẹ má jẹ́yìn ó di àríyànjiyàn láàyè láwa ẹ gbóhùn ọmọ yín nìsín ẹ jẹ́ ń bá yín pè wọ́n ẹ sì ń tó lé nù. ọ̀rẹ́ báwo ni o. adúgbò fọlọ́run sálàbí àlẹ́ wà. dáadáa làwa náà wà níbí báyìí. ìyá ẹlẹ́fọ̀ọ́ ni wọ́n wá ń wálé o wọ́n ní àárò ọmọ àwọn ń sọ àwọn ògbóhùn láti ìjọ yìí. ẹ gbé fóònù fún wọn kájọ sọ̀rọ̀. ọ̀dà ẹ bá sọ̀rọ̀. ó ní ẹ gbé fóònù. àwọ̀ mo sọ fún yín ẹ bá sọ̀rọ̀. ẹ ló sà ẹ ṣeun alàgbà ẹ ṣe ẹ kú ijọ́ mẹ́ta ẹ ṣàlàáfíà ni o. dáadáa la wà ṣé dáadáa lẹ́yìn náà wà. ẹ sì ṣeun ẹ kú àgbálẹ̀ mi ọlọ́run ó bá mi dúpẹ́ fún yín. ọlọ́run ló lọ́pẹ́ ọlọ́run ló lọ́pẹ́. ọmọ yín ni mo ní kí n gbóhùn ẹ̀ láti ibi ijọ́ mẹ́ta mo ti ń pè tí n ò rí bá sọ̀rọ̀. ẹ dákun tó wà lọ́dọ̀ yín bá kí n bá sọ̀rọ̀. ó ti tẹ̀lé àwọn ẹ̀gbọ́n ẹ̀ jáde wọ́n lọ síbi iléèwé tí wọ́n ti forúkọ sílẹ̀ fún ìgbáradì exam tó fẹ́ ṣe. ìgbà wo ni òde tí n ó fi bá sọ̀rọ̀ ó dà bó bá ti dé ẹ dákun ẹ bá ń sọ fún wípé mo fẹ́ bá sọ̀rọ̀ torí àárò rẹ̀ ń sọ mí. ó dà kò burú tó bá dé màá ní kó pè yín àbí kémi náà pè kájọ bá yín sọ̀rọ̀. ẹ ṣé mo dúpẹ́ o ọlọ́run tuntun yín náà ṣe o ẹ ní dààmú ẹ bá ń jíṣẹ́ fún. ẹ bá mi gbé fóònù fún ọ̀rẹ́ mi padà. ẹ ṣeun kí n fún wọn. ẹ ló ọ̀rẹ́ sí o sí problems. kò sí wàhálà dáadáa la wa. ọ̀dà kò burú ajẹ́pẹ́ àtúmọ̀ sọ̀rọ̀ nígbà bá yá. ẹ á máa sọ̀rọ̀ níta ó ṣe ó dàbọ̀. sọ́tàn ní ti àbí ọ̀tàn ìyẹn ẹlẹ́fọ̀ sọ́kàn yẹn ti balẹ̀ ní ìsìn. àríwá ọkàn mi balẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kan ni kò balẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kejì. ọ̀rọ̀ mọ̀ mi bá sọ̀rọ̀. èrè bá sọ̀rọ̀ ẹjọ́ kan yóò balẹ̀ ẹ wo ọlọ́run ẹ jára bùn ní. àmín. ẹ wo mi dáadáa o kò sí ní tí ọ̀sọ̀ mọ̀ yín. àníra burú abẹ́rẹ́ tó bá ti lókun kò ní lọ́ọ̀sì o láéláé tó bá ti àfẹ́ lọ́ọ̀sì báyìí wọ́n mọ̀ pé okùn díẹ̀ rè funfun rè dúdú rè débi pé kò tiẹ̀ ní sọnù ẹ fọkàn balẹ̀ ṣe gbọ́ ẹ fọkàn yín balẹ̀ mo dúpẹ́ ẹ fọkàn balẹ̀ ẹ̀yìn ọmọ ní gbúre ṣé ẹ ní gbúre. ọ̀rọ̀ gbúre rè mí ò mọ̀ orúkọ gbúre. ẹ̀yìn sísọ kọ́ kú. ẹ jẹ́ ká sì fi yùn sílẹ̀ nù. ẹ máa tajà o ẹ máa tajà o wọ́n yá máa jẹ vegetable ọgbà ẹ̀ náà dúró ẹ máa tajà o. ọ̀dà. Délé mú oyin kó lánú ẹ̀. Kúbi wọ́n náà mú kó lá. Kúbi Délé ọlá ìtàn oyin ayé ẹ̀ ni mo gbà fún wọn o sọ pé o ti fún wọn. mo ti fún wọn. Délé mú ìrèké kò jẹ.
Kúnbi ìwọ náà mú tiẹ̀ láìtàn adùn ilé ayé ẹ̀ ni mo gbà fáwọn ọmọ mi yìí o ó ti di tiwọn láti sìn lọ sọ pé o ti fún wọn. mo ti fún wọn. Délé mú adùn kò jẹ. Kúnbi ìwọ náà mú tiẹ̀ kò jẹ. Ọlá ìtàn gbogbo eré ilé ayé ẹ adùn ilé ayé ẹ oyin ilé ayé ẹ ogún ẹ pátápátá ni mo gbà fáwọn ọmọ mi yìí o sọ pé o ti fún wọn ní gbogbo ẹ pátápátá. mo ti fún wọn ní gbogbo ẹ pátápátá. ó ti di bẹ́ẹ̀ ẹ wò mo ra ilé ayé gbé fún yín nìyẹn o bí abiyamọ ṣe máa ń ra ilé ayé gbé fún ọmọ nìyẹn ogún ẹ ni mo ti gbà fún yín nítorí pé mo mọ̀ yí pé èmi ni mo bí tógo yín bá búyọ ẹ fi tọ́jú èmi ó wá di dandan kẹfògo náà kẹ fi tọ́jú mi o Délé mo gba ilé gbà. Pàṣípàrọ̀ no nàbí pàṣípàrọ̀ èdò àgbà mi má jẹ́ kí wọ́n gba wúrà lọ́wọ́ mi gbé pàǹdà lé mi lọ́wọ́. Pàṣípàrọ̀ ọmọ fògó mi ṣe pàṣípàrọ̀ èèmọ̀ èdò àdàkùngbà mi ọmọ báyé mi ṣe pàṣípàrọ̀. Tẹ́tí inú kò gbọ́ mi dáadáa torí etí inú báyìí ló níyè ń lò ó gbọ́ omi kì í ṣàn kó bójú wẹ̀ yìí bó ṣe ń lọ yìí àlọ́ rámírámí ni kò máa lọ o ò gbọ́dọ̀ padà wá sínú ilé yìí mọ́ tí wọ́n bá dẹ̀ bí ẹ pé kí lójú ẹ rí inú ilé yẹn o ò gbọ́dọ̀ sọ fẹ́nikẹ́ni o ò gbọ́dọ̀ lánú sọ tójú ẹ rí o nítorí pé ajere kan kì í rí inú gbomi sí o ti gbọ́ wá jáde báyìí mi ní kó rìn dín o mi ní kó ya wèrè ṣùgbọ́n kó má ti ibùsọ̀ kan dé ibùsọ̀ kan kó má ti ibùsọ̀ kejì dé ibùsọ̀ kan ìta kó má lọ ya ìta lọ rámírámí báyìí láàrin ẹnìkan gbọ́dọ̀ rábọ̀ ẹ̀. ṣiṣẹ́ ní bẹ́wúrẹ́ ní fígùn yá ẹ̀ orí adìyẹ òní burúkú yé dúdú orí mi máa jẹ́ ṣiṣẹ́ ẹ̀dá mi máa jẹ́ ṣiṣẹ́ ní ilé ayé kan táwa yìí ṣiṣẹ́ ní bẹ́wúrẹ́ ní fígùn yá ẹ̀ orí adìyẹ òní burúkú yé dúdú orí mi máa jẹ́ ṣiṣẹ́. kí ló dé tẹ́tù lè lọ sìn. I mean nǹkan tá a ṣe fún ọmọ yẹn ordinarily ó wà morally wrong kí ló dé tẹ́tù wà lè lọ. Mi ò understand èmi àtàbúrò mi kò yẹ kó a fẹ́ ṣe mi ò mọ reason tá a ṣe I don't understand bóyá ìfi nǹkan sẹ́nu bá wa sọ̀rọ̀ ni I don't even know àbí wọ́n mọ̀ ni. mi mọ kankan wà kàn ṣe náà ni. kò lè yé ẹ̀yin ọmọdé ló yọ yín lẹ́nu ẹ̀yin ò mọ̀ wípé iṣẹ́ ta parí sára ọmọ yẹn kò gbọ́dọ̀ bá wa gbénu lé yìí mọ́ láíláí kò gbọ́dọ̀ padà wá bí wọn o tó bá padà wọ́ bí báyìí danger ni ó léwu fún wa ẹ ti gbọ́ kò gbọ́dọ̀ padà wọ́ bí o. nù ìgbà tẹ́ni kò máa lọ sìn bó lẹ fẹ́ kó máa lọ. ibi tó bá ń kó gbà àkọ́ríkọ́ da ẹ̀ ibi tó bá ń kó lọ. bẹ́ẹ̀ ni wúwo tá a máa ṣe a ṣe lágbára Ọlọ́run that is it. bígbà tí yàn heartless ni bígbà tí yàn heartless ni bígbà tí yàn heartless ni. Shut up! yé kí ló ṣẹlẹ̀. mo dáràn. kí ló dé. mo dáràn kí ló dé. mo ń bọ̀ ẹni sùn mo ń bọ̀.
ẹ má bínú ẹ jọ̀ọ́ mo fẹ́ confam ṣé ẹ̀yin lẹ ju nǹkan kan sínú account mi. gbàyẹn ńkọ́ láyé ẹ má pe nọ́mbà ẹ mọ́ o. sọ yí ẹ má pe nọ́mbà ẹ mọ́ o. mo dáràn mi ìrẹ́lẹ̀ yìí o mi ìrẹ́lẹ̀ yìí. kí ló ṣẹlẹ̀ kí ló ju sákàǹtì yẹn gangan náà. ẹ mo rí credit alert 20 million naira nínú account mi. bẹ́ẹ̀ni 20 million naira ẹ tẹ́mi àti ẹ̀wá jọ lásọ̀tì owó òun ni mo pè 10,000 naira péré ni mo tọrọ lọ́wọ́ wọn àwọn ni mo pè yẹn bóyá àwọn lọ ṣe mistake sẹ́ndì 20 million naira sí account mi ohun ọ̀tọ̀ ni mo gbọ́ ó ní jákò lórí fóònù mi jọ ọkọ̀ bá pe fóònù mi mọ́ imagine so ó túmọ̀ sí pé ṣé mo rí àwùfù 20 million naira nìyẹn. ṣé 20 million naira lẹ rí nínú account ló ń fò sókè ló ń ṣe kíní láyé ń já ó sì máa rí jù bẹ́ẹ̀ lọ ẹ̀yin ò mọ̀ yìí pé iṣẹ́ tá a parí sára ọmọ yẹn òun ló ń dáhùn yìí. Kobi, where are you? Níbo ló wà? A ti wà nù owó báyìí, a ti wà nù ọlá. Where are you? Tani yẹn. Coach, Daddy, ẹ bá bínú. Ẹ bá bínú inú mi dùn. Ẹ má ìka ẹ̀ ń já. Kobi, ọwọ́ ẹ̀dá. Kobi, congrats Kobi. Congratulations. Daddy, ọmọ boy, coach, ṣé kò sí? Daddy, inú mi ń dùn. Ṣẹ̀rí, ọmọ mi tẹ́ ń wò yìí. Ọmọ mi tẹ́ ń wò yìí Kobi. In fact, one of the best in it. Now, ṣòro ti competition tá a parí last. Tá a parí last time yẹn. Tí àwọn kan wá láti Europe tó ń láti wá wò yẹn. Ṣé o mọ̀ wípé ìgbà tó bẹ̀rẹ̀ sí ní sọ pé wọ́n ń pick àwọn ọmọ ní different club wọ́n ti mú látọ̀dọ̀ tèmi náà ìwọ náà dẹ̀ mú ìwọ náà mú ìwọ náà mú inú bẹ̀rẹ̀ sí ní dùn gidi gan ni sori tí o bá pẹ́ jù congratulations my boy congratulations ní àárọ̀ làbà 8 o'clock a gbọ́dọ̀ dé ọ́fíìsì wọn òun láti sign òun lọ sí Europe. Kúnmi lọ sí Europe. jọ̀dọ̀ sá délé 20 million naira òun lọ sí Europe mo ṣetán láti ná owó lé ẹ lórí báyìí Kúnmi mo fẹ́ ná ẹ máa ná kí ló ṣẹlẹ̀ Kúnmi kí ló ṣẹlẹ̀ Kúnmi Europe jẹ́ kí inú ẹ máa dùn ní ẹ máa dùn ní fantastic fún wa yọ ní. mo wá ṣetán láti ná owó lé ẹ lórí báyìí ṣòro bá ṣe lọ́sìn máa kọ́kọ́ gbé ẹ lọ sí hòtẹ́ẹ̀ kan tó lágbára díẹ̀ wàá kọ́ lọ freshen up tó bá ṣetán a lọ sí shopping little by then àwa move tó bá di ní àárọ̀ ọ̀la tó bá máa yọjú sí wọn wọn ní dáìmọ̀ wọn ní dáìmọ̀ ọkọ̀ bá máa bá mi ṣe gbogbo orun ẹ̀ wọ́n á ṣe gbogbo ẹ̀ ṣé ti yẹ o gbọ́dọ̀ sáìn ẹ̀ èmi náà náwó torí pé mo mọ̀ wípé mo ti ń jèrè ẹ báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí Kúnmi kí ló dé kí ló ṣe ẹ́ ó yẹ kí inú ẹ máa dùn ní ó yà wọnú ilé lọ kó lọ kẹrù. Daddy son Daddy my son bó ṣe wà nìyẹn. Hey. coach. ó yà lọ́jọ́ ọlọ́gbọ́n àkọ́kọ́ kó tẹ̀lé mi jọ. ní ká lọ. Daddy congrats. coach. Daddy o ṣe inú mi ń dùn. inú ẹ ò dùn tó tèmi. Daddy ṣẹ́rí lọ́wọ́ tí mo wà yìí tí wọ́n bá mú ẹṣin tàbí kó wá tírélà tàbí kó wá any cars kó kàn fi gun àyà mi ó máa lọ kiri. àní kò dùn tó tèmi mi nínú mi dùn jù dọ́bù inú dúdùn ní tèmi. Daddy inú yóò dùn tó tèmi. ṣé tírélà ni wọ́n sọ tí wọ́n bá gbé erin wọnú tèmi ó máa máa rìn báyìí ni bẹ́ẹ̀ ni mo sọ. Daddy congratulations. ó dá inú àwọn méjì ló dùn jù. inú wa ń dùn ní Daddy. eléyìí gbàs eléyìí gbòs ó wà ní gbàs gbòs. orí mi o ẹ gbà mí o ọmọ wo ń bọ̀ ló lọ ta ló bá jáde ta ló bá jà ẹ gbà mí 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 àfúnṣọ́ ni kankan ò gbọ́dọ̀ ṣe é ṣàánú mi. màmá ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù
iṣẹ́ rí gbogbo ògbésẹ̀ tó yẹ kó gbé lòun náà ti gbé torí ẹ̀ gan-an lé wa láti kó ẹ mọ̀rọ̀ ọmọ sí i ó lè jẹ́ pé ẹnìkan ló fi kankan tàn án tọ́tẹ̀ ló ń tọ̀ ń lọ òun náà sì ti lọ rìpọ́ọ̀tù ní police station àwọn ọlọ́pàá sì ti ń fi lọ́kàn balẹ̀ pé kó fọkàn balẹ̀ rírí ni ọjẹ́ harry. tọlọ́pàá ó ti dà àtẹ̀mí àtọlọ́pàá ẹ wà mú mi dé tọlọ́pàá wo àwọn àjọ máa wá kiri àjọ wá kiri ẹ bá mi wá ẹ bá mi wá o ẹ bá mi wá. ẹ wo ìyá yìí wàhálà ẹ̀pọ̀ jù kí ló dé wàhálà ẹ̀pọ̀ jù lórí ọ̀rọ̀ ọmọ yìí ẹ má tún dààmú mi lórí ọ̀rọ̀ ọmọdé yìí mọ́ o tí n bá rí màá mú wá tí n bá dẹ̀ rí. ṣé kí n gbé gbà aṣẹ́wó ni àbáyé ẹ fẹ́ bàjẹ́ máa fọ́ ẹ lórí o wọ́n ní kó máa lọ sọ́rọ̀ ẹ̀ sí mi máa lọ olórí burúkú aláyé bàjẹ́ má bàa yé mi jẹ́ máa lọ má sọ mí dàbí mo ṣe jà ó ṣe ibi tó bá mi jó ṣe ibi tó ti bẹ̀rẹ̀ ó ṣe. ẹ wò ẹ káàsì adúpẹ́ mà akújẹ́ mẹ́ta ìjọpọ̀ pẹ̀lú. madam onídìí àwọn fruit máa ra yẹn watermelon ọ̀gẹ̀dẹ̀ ọsàn bẹ́ẹ̀ ṣe máa bá mi pack everything yẹn kẹ́ bá mi kó sínú boot. gbogbo bẹ́ẹ̀ ṣe máa ń ra yẹn á dáa fún yín mà ṣe rí olórí burúkú ni wọ́n àwọn aláyé bàjẹ́ ní títí ẹ̀ ti jóná ni kò ní kó ná ọmọ ti yín mà o ṣe rí tó bá máa fi di ní ọ̀túnla ẹ bá gbogbo ẹ̀ ńlẹ̀ kò sí gbogbo ẹ̀ ńlẹ̀ lẹ́nu. no madam ẹ wo nu stock ẹ kó wọn jáde náà ṣé bẹ̀rẹ̀ tí wọ́n bá mi kó wọn jáde máa fẹ́ ra wọn. ẹ̀yin náà mọ̀. yes náà. pẹ̀lú store láti ń kó ọwọ́n ni àwọn olórí burúkú somebody ni ẹ má bínú àpò nìkan ló wà nílẹ̀ ṣe gbọ́ mà. àwọn tí wọ́n ní rí ìjọba ọ̀run wọn táyé wọn máa polúkúmuṣu lójijì tó bá kúrò bí lẹ́nu àwọn ni ẹ ṣe ewé má bínú. ẹ wò ó dàpẹ́. calm down though mo ní ìdáàpò rárá but kó má dàbí pé mi ò patronize yín ẹ jẹ́ kí n kàn mú apple ẹyọ kan just one apple. apple kan. yeah no not big one that small one get for me yeah. hey olórí burúkú nìyẹn kékeré yìí. yeah. hey apple kan. ṣé bí 15 naira ni. bẹ́ẹ̀ni ẹni tó máa ń ra páàkì ńlá yìí odidi kọ́ báyìí ló máa ń rà ó dẹni tó rẹ̀ ẹyọ kan. ayé ẹ̀ máa bàjẹ́ ayé ẹ̀ máa bàjẹ́ ó yá máa lọ. ẹjọ́ ọlọ́pàá ní lọ́pẹ́ ẹjọ́ ṣé kí n mú kàn sí. no ẹyọ kan it's okay where is my change kò sí ṣéǹjì náà lọ. kì í ṣe ní bẹ́ẹ̀rẹ̀ ìfìgò yá orí adìyẹ òní burúkú yẹ dúdú orí mi máa jẹ ṣiṣẹ́ ẹ̀dá mi máa jẹ ṣiṣẹ́ ní ilé ayé kan tọrọ mi kì í ṣe ṣiṣẹ́ ní bẹ̀rẹ̀ ní fígò yá. ṣé wọ́n kọ́ ni mo rí lọ́dọ̀ màmá tó ń ta fruit ẹ̀ tó ń pariwo lé lórí ìsìn ni. but kí ni nǹkan tó ṣe fún wọn. bí mo ṣe wà nínú ṣọ́ọ̀bù yẹn tẹ́ ẹ jáde nínú mọ́tò tẹ́ ẹ ń lọ bẹ́ẹ̀ lẹ̀mí ọlọ́run tọ̀ mí wá ó wá bá mi sọ̀rọ̀ nípa yín nítorí ègbé ni fún ẹni tí a kò fi rán tó ń jẹ́ ègbé ni fún ẹni tí a rán tí kò jẹ́ sísí mi lákòókò yìí má gba àlejò láti ìbẹ̀rẹ̀ oṣù yìí tí oṣù mẹ́fà ó fi parí má gbìyànjú láti gba àlejò má dẹ̀ gbìyànjú láti ṣe àánú ní àkókò yìí nítorí wípé ẹni tí a ti kó bá kí ó má bàa fi tiẹ̀ kó bá ẹ àti wípé gbogbo ọ̀rọ̀ tó ti kó jọ kó má bàa parun ní ọjọ́ kan ṣoṣo. oh I reject it. àánú ọlọ́run kò ní fi ọ sílẹ̀. àmín Jésù. tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run o tẹ̀lé òfin ọlọ́run. ẹ ṣé gan-an ma mo really appreciate but mi ò jẹ́ iṣẹ́ fún ẹ nítorí owó ọlọ́run ló rán mi mo dẹ̀ ti jẹ́ iṣẹ́ àlàáfíà tó wà. no mo fún yín ni. àánú ọlọ́run àwa kọ̀ ó tàbí ó tàbí
báwo ni àwọn plans wa kàn máa change báyìí nítorí ó láwọn kankan tí mo fẹ́. Irọ́ ni o kéèké mọ́nì ṣé wọ́n ní mo ní wẹ́wẹ́ wẹ́rẹ́ yìí oh my god I'm happy to see you. Báwo ni kí ló ń ṣẹlẹ̀? Báwo lẹ everything? Thank God. But oh some people born lẹ́mi lẹ́ni now. No tẹ́lẹ̀. Àlejò ńlá ni mo gbà yí o. Ẹ ká sí. Oh, how are you? Ṣàlàfíà ni. Jókòó. Pàdé mi ó jìnnà sí mi o. Mo tó bá ti di pé calculation lọ bá yẹn ẹ máa gbọ́ àìdí. Níwọ̀ náà. Ìwọ wọlé báyìí tó bá ti lọ báyìí wàá rú nǹkan bẹ́ẹ̀ lọ jókòó síbẹ̀ nìyí kí sáyà àtẹ̀sán àlejò ṣó ti gbọ́. Pàdé mi. Wà iṣẹ́ ò lélẹ̀. Bò ó jàre ṣé iṣẹ́ tó ń wo yìí iṣẹ́ tuntun ni lóòótọ́ àmọ́ ó ṣe èdè ní àti pé ó kéré sí ẹgbàgbé ń pa ẹ̀. No mo láìkélé ilé o confam. Báwo ni irú iṣẹ́ ọmọ yẹn ṣe máa wà òkè fún wọ ìwọ máa ní kéèké money. First thing tomorrow morning ma transfer 1 million naira sí ẹ bá ń fi túṣe up máa bọ́ tó bá ti wá mu dé tí mo iṣẹ́ tó ṣe báyìí tó confam wọ́n kan fún rẹ 2 million naira. Mo gbé mi dáná. I'm serious. Are you kidding me? I'm serious. Èmi Like you 3 million naira. Yeah. Mommy, are you joking? Are you kidding me? You understand? So 3 million naira for me because of that small. Kéèké ló ń bẹ̀ sọ̀rọ̀. Boku, ó ti wà nílẹ̀ gangan ni. As in everything wà nílẹ̀ gangan. Ẹrù tó wà nílẹ̀ ó máa beat imagination ẹ. Hey! Ẹlẹ́dàá mi. Oh, please. Why not now? Ṣé transfer ìwé kó mọ̀ pé network máa wà nílé mi 24/7 network máa wà bí. Ṣé fún mi lọ́kọ̀ kó wọlé sínsìn náà? Pàdé mi. Tọ́ni bọ̀ mo ṣe ṣetán pẹ̀lú dílà mi ń sìn ní so ó máa mi kó àwọn iṣẹ́ kan wọlé mo dẹ̀ ti ṣe transfer fún so mo ti kọjá limit mi for today but first thing in the morning between 8:30 and 9 o'clock má ṣe ń jí báyìí lọ́wọ́ kan. Owó dé I'm rich èmi nìkan first thing tomorrow morning wà fún mi ní 1 million naira account mi tí bá tún wá tú ṣọmọ ẹ̀ hub tán wà tún fún mi ní 2 million naira. Morogo 3 million naira for me because of that small girl. Ayé mi o tèmi ti dá ayé mi ti dá I'm a big girl I know mo mọ̀ náà kéèké money mo trust ẹ ṣé lájọ tó tó wáyé báyìí mo ti miss ẹ bàjẹ́ ó mọ̀ ní ó mọ̀ pé mo like ẹ gan you know kéèké money ṣorí àwọn tó máa ń pera wọn ní èèyàn ọlọ́run yìí àwọn èèyàn ọlọ́run yìí ṣé mo fún wọn ti fẹ́ kí n ṣe mistake ṣá ṣorí kó tó di pé wọlé yẹn mo ti fẹ́ take decision wípé nǹkan tí àwọn èèyàn ọlọ́run ní kí n ṣe yẹn mo ti fẹ́ ṣe àmọ́ Ọlọ́run ọba ló ní pé kó wọlé o bàbá ti ṣe mistake lẹ̀ olóò máa ṣe ohun tí mi ò lè èmi 3 million naira how come just like that pàdé mi má wọ̀rẹ́ mo promise ẹ pé tó bá máa fi rí ọmọ yẹn lọ́la as in o ò lè dàgbọ̀ mọ́. Good morning. Ẹ jọ̀ọ́ má bínú kí ni mo lè ṣe fún yín? Madam, please stand there. Yeah. We are here to arrest you. You are under arrest for human trafficking. Human trafficking? Yeah. Èmi kí ni tèmi pẹ̀lú ọlọ́pàá? Kí ni tèmi pẹ̀lú ìjọba dí àbí nǹkankan? Ṣé mo ìwà yìí mi ò kí ń fa wàhálà? Orí ọwọ́ mi báyìí ni máa ń wà. Níjọ́ tí mo ti dé inú ìlú yìí mi ò dé police station rí. So kí ló fẹ́ fa gbogbo nǹkan tẹ́ ń sọ yìí? I don't get. Tẹ́ bá dé station wa, wọ́n máa explain fún yín better. Now. Sorry, can I change? No. Never can embarrass him. Jáde síta, please. Because in fact
you are perfect for the job. Without makeup gbogbo sọkùnrin tó máa rí ẹ tí ò ní mọ̀ pé ọmọ pé síbẹ̀. But the only problem tẹ́mi kàn rò ní wípé o lè má lè abide pẹ̀lú rules and regulations wa. Tó bá ti mọ̀ pé o lè abide pẹ̀lú ẹ̀ kò sí problem. Ìyẹn tí ò bá ti ní nira fún ẹ. That's just it. Mi máa ṣe gbogbo nǹkan tẹ́ bá ti ní kí n ṣe báyìí mo ready láti ṣe ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi ẹ ràn mí lọ́wọ́ ẹ jọ̀ọ́. Wọ́n ti ní pé ó ṣe minimum money one be by 7,000 naira. Kò bá àbọ́kùnrin lọ kó finger brain ni kó wá fún ẹ ní 6,500 naira a máa lé ẹ lọ ní o. Àmọ́ anything 7,000 naira you are okay. Because you have a lot of bills to pay. Listen to me. Shotere, wàá sanwó security 1,000 naira. Wàá sanwó ìyá tó máa ń bá gbálé gbàtà tó máa ń bá tẹ́ bẹ́ẹ̀dì wá 1,000 naira. Wàá sanwó rent inú ilé tó ń gbé yìí 3,000 naira. Ó jẹ́ lò ó jẹ́ 5k. Wàá wá san 1k tèmi tí mo jẹ́ gẹ́gẹ́ bí ọ̀gá nínú ilé ó jẹ́ lò ó jẹ́ 6k. Orí kó o ti tán. Ó bá wà ń wẹ̀ o kò bá Dangote lọ. Kàn fún ẹ ní 1 billion naira kọ̀ọ̀kan wá. Ó bá Bàdénúgà lọ kó kó gbogbo owó ayé yìí fún ẹ ìyẹn ò rà wá. Kí 7k ẹ kó ṣàti pé because that's the minimum. Tó bá meet up pẹ̀lú standard wa máa lé ẹ̀ dànù ní ìyẹn ti ṣú ọ̀ṣọ́ bàkà ni. Ìdí yẹ mi. So pé 6,500 ló mú bọ̀. Pé one naira dín ní 7k yẹn a máa lé ẹ̀ dànù ní. Òun ló sì gbọ́ yẹn tó bá máa ṣe kó sọ tó bá lè ṣe kó bọ́ síta. Máa ṣe gbogbo nǹkan tẹ́ bá ti ní kí n ṣe náà ni máa ṣe jọ ṣàánú mi. Ọ̀gbẹ́ni ò bá tẹ̀ ló lè ṣe ṣé ẹ follow come shop tí Ọlọ́run fún ẹ látọ̀run ṣó sanwó ẹ̀ ni àbò sanwó rent. Ọ̀gbẹ́ni ẹ jẹ́ sí yẹn sí na kókó we don tell you. Wọ́n máa ro ọmọ rẹ̀ ló máa wọlé ló máa gbé kalẹ̀ ló máa ro dáadáa ló máa já rẹ̀ ìdè yẹ́ mi sọ àtọ́ ibi o. Ó bẹ́ẹ̀ ta. Ó tẹ̀ wá ṣé owó fún ọ ló pèsè nídìí. Oh baby, wake up on fleek, oh shit, oh baby, pepper them gang, oh yeah, oh baby, ha, this thing for your bag, got me like, oh baby, oh baby, oh yeah, get up, oh baby, wake up on fleek, oh shit, oh baby, ha, pepper them gang, oh yeah, oh baby, ha, this thing for your bag, got me like, oh baby. Where I give that, oh baby. Where I give that. No money in the sky, but Abiola. Fine girl, don't worry about dollar. You know that we been there, you know we done that. I left one Rolls Royce to $1. Never learn like Nini. Me, I want to feel that I'm Nini. But some mommy, baby, I'm needy. But like very ladies, if you needy. And I'm not even kidding. If I vex, I can dash you my kidney. Don't mind them, Tabani more greedy. I'm a sort of die, busy with me. Come here, baby Bobby. Don't mind that girl, so I love you. 18 year brown, busy Bobby. He's on a miss, some busy copy. Oh baby, wake up on fleek, oh shit, oh baby, pepper them gang, oh yeah, oh baby, ha, this thing for your bag, got me like, oh baby, oh baby, oh yeah, get up, oh baby, wake up on fleek, oh shit. Ọ̀gbẹ́ni kí ló ń ṣe náà. Kí ló ṣẹlẹ̀. Jẹ́ kó mi wọlé kó lọ change kó lọ wẹ̀ náà. Okay. Mo ṣẹlẹ̀ lọ change. Mo understand o. Ìgbà tí mo wọlé nsìn obìnrin èmi nìkan lobìnrin ọkùnrin méjì. Kí ló ń ṣẹlẹ̀? Baby, chi má wọrí ó yẹ. Sórí èmi àti èèyàn tó ń wé ọmọ ìyá ni wá. Àjọ dàgbà ni àtijọ́ wà ti pẹ́. Àjọ máa ń jẹun ni àjọ máa ń mọ mi ni kò sí nǹkan tá a bá fẹ́ ṣe àjọ máa ṣe ni ó yẹ. Ìyẹn wá túmọ̀ sí pé tá a fẹ́ dáná inú àdúgbò kan náà la máa ń kogi sí. So get. Méjì. Ṣé tọ́pọ̀ sọ nǹkan fún ẹ ni? Ṣé tọ́pọ̀ ti sọ fún ẹ náà? Ọmọ ṣẹlẹ̀ lọ change a máa ṣe jẹ́jẹ́ má worry. Má worry wá wà okay. Sórí rúùmù yìí ló máa wọ̀. Má worry lọ sí rúùmù yẹn kó clean up lẹ. Àwọn máa rún àníyàn láàrin kì. Má worry ó yẹ.
Tọ́pẹ́ máa dá ọ̀pẹ́ máa ṣe kéré ìjọba ọkọ̀ mú gẹ́ onídìrí lẹ́tọ̀ọ́. Bùsùkì àwọn táwọn wá kọ́ lélẹ̀ wrong flat road jaba. ọ̀sẹ̀ yìí wá ṣá ó bà ní kò bàjẹ́ àwọn ilé ti fi ojú yòrò ó dẹ̀ di dandan kóró kò gbé wọn ni. Bros. ìyẹn ló dífá fún wípé orí àwọn ilé ti gbàgbọ́dé. Bros. What is all this for God's sake? Ọjọ́ tí mo ti ń fi àwọn òyìnbó jẹun kò fọwọ́ mi lọ́wọ́ rí. Kí ló dé kí ló ṣẹlẹ̀ gangan? Oh my God, jọ tí àwọn guys tó bá lọ pa ẹ̀ kọ́. Kí ni a fẹ́ máa sọ? I've been in this job for the past 5 years. Kò sí nǹkan wọn báyìí tó ṣẹlẹ̀ rí. I don't understand o. Tọ́pẹ́, ó kàn blame ẹ̀ ni. Kò ní fault now. Mo ti sọ fún ẹ pé kejì ká máa manage àwọn tó wà lọ́wọ́ wa. We are over 500 people tá a ti jẹ tán. I mean a ti fọ̀ wọ́n tán. Ẹ jẹ́ ká máa manage wọn jẹjẹ díẹ̀. Mo sọ pé mọ́ni káwé ní kọ̀ọ̀kan kú hospital nílẹ̀. Kí ló ń blame ẹ̀ fún? Kò ní fault. The koko be that. Na the koko you just see and so. Abeg jọ tí wọn bá lọ pa ẹ tó ẹ kó lọ fún ẹ ní àrùn kògbóògùn HIV/AIDS. Kí ló fẹ́ máa sọ? No. Wetin we go dey hear now? Tọ́pẹ́. Ó ṣẹ̀ṣẹ̀ ń sọ̀rọ̀ ni. Na the koko gangan you dey hear. Ṣé kòkó bá ti gbogbo wa ń jẹ? Òun ni wọ́n ń jẹ. Òun ni wọ́n ń jẹ. Òun ni wọ́n ń jẹ. Òun lèmi gan ń jẹ. A kì í ṣe check up. Tábà rí rí sìn, a máa ń pẹ́ gbogbo wa báyìí. Àti láwọn kògbóògùn. Ṣé pé tiwa ti bá wa? Ṣé tiwa ò bá wa báyìí? Torí nǹkan tó sọ yẹn gangan la máa tẹ̀lé o. Àgọ́ tó sọ gangan la máa tẹ̀lé o. Sí ẹ, má kì í mú. Ṣé o ti gbọ́? O máa wọ́n ní bedroom bẹ́ẹ̀ ló ń sin o máa lọ ṣáà. You understand? Everything will be fine. Wá sí lóun tí ẹja yọ ládùn. A ní kó ṣe lọ́wọ́ ẹ̀kọ́ oṣù gbàjẹ́. Oyè ẹ̀ òbẹ́bí ṣe ọjà ọjọ́ má kì í mú òkú o. yẹn. Jọ́wọ́dé ìyẹn lọ máa ké. Ọ̀gá lọ wẹ̀ jáde. Ọmọ bedroom kan lọ wẹ̀. Ọlọ́run ti yọ lọ́wọ́ ẹ̀. Yes, don't hear my own. I mean now, be careful. Wetin dey happen now? Oh my God, Dara Alakoba now. How many years ago? Bàbá àkóbá lè lè. Bàbá àkóbá gidi ni. Kí ló fẹ́ sọ? Nǹkan tí mo máa rí o máa rí. Wàhálà máa ti fẹ́ ṣẹlẹ̀ nínú ilé yìí. Kí ló dé kí ló ṣẹlẹ̀? Wàhálà máa ṣẹlẹ̀ gidi gan. Àní kí ló rí? Láti bí last week báyìí ni wàhálà ti ń ṣẹlẹ̀. Gbogbo àwọn guys tó máa wá wá tó máa ń fún wa ní owó gidi gbogbo wọn màá ti ń sá fún wa báyìí ni wọn máa wá síbí ìbáyìí mo kí tẹ́lẹ̀ kíkan tó lọ gan ìmí àtúntì wọlé padà. Manager ti ń complain every time ní gbogbo owó wọn pé àsanwó wọn àṣẹ anything. Ó tó máa ní. Àwọn ìyá tó bá wa fa abọ́ tó bá wa dáná tó bá wa ṣe gbogbo àwọn náà máa ti sá fún wọn pé à ń jí àwọn lówó wọn à máa sanwó wọn wàhálà ti ń ṣẹlẹ̀ o. Ṣé kò ń ṣe wípé ọmọ gate tó ṣe join wa yìí bad luck ló fẹ́ jẹ́ fún wa ṣá? Okay. Ṣé kò ń ṣe wípé iná ti fún máa jó wa lábẹ́ aṣọ báyìí? How many days ni yẹn ti join wa sí? Almost 15 days báyìí ni. That means on the 13th ló join wa which is Yemi's birthday àbí? Mo ṣẹ̀ṣẹ̀ rí nǹkan tó ń rí ni o. Bad luck ni gẹ́ ìfẹ́ jẹ́ fún wa o. Hey! What's I go do? This same girl ìgbà tó join wa náà ló bá àwọn guys yẹn lọ tí wọ́n pa wọ́n dànù just like that tí mo ti ń kànú ẹ̀ ó tún ní babaláyé kan tí mo gbé fún babaláyé yẹn ó tún jẹ́ bad luck fún tẹ́pẹ́ gbogbo òyìnbó contract yẹn yẹn ò tẹ̀ bọ́ọ̀sì lágbàá tó ti súnmọ́ báyìí ìyẹn ò ní kankan mọ́ my boyfriend tí mo ti rò pé kò kàn ayé o kò gbójú kókò lọ́rùn yẹn bọ́bọ́ yẹn lọ sí embassy lọ́jọ́ kejì ṣùgbọ́n bọ́bọ́ yẹn kò rí visa kò rẹ́ni sí gbàṣà that means this guy is a bad luck to everybody to us. Bad luck gidigidi gan ni Ọlọ́run tiẹ̀ ṣe tí wọn náà rí gbogbo nǹkan tí mò ń rí nǹkan tẹ́mi kàn mọ̀ ni pé nǹkan tó bá mọ̀ pé a lè ṣe as olórí wa nù lane kò tètè ká take action lórí ẹ̀. You know what? Mi ò fẹ́ káàánú ẹ̀ rárá mi ò lè gbà kéèyàn kó wá báyé mi jẹ́ I know wetin I don face before I enter this work wey I dey do I no make anybody come spoil my market for me e no go happen you know wetin we go do a máa wọnú ilé ló ń bẹ̀ yẹn sìn mo máa sọ fún àwọn ladies tó kù kó wá àtàlát kó
strategize nǹkan tó bá lè ṣe fún mo máa lọ jí bẹ́ẹ̀ sí kó kólé àti tẹ́nìtì tó bá ní kó kó kúrò níbí báyìí kó má kó bá lọ kó má kó bá wa. mo support ẹ a máa jù sáàrin báyìí ni a máa wọ túbọ̀ iṣẹ́ kí mi dé ẹ wá lè wá bá yé mi jẹ́ wọ́n. I never see this one before. Wetin. ọlọ́wà ló ní kí n tètè sọ̀rọ̀ ọlọ́wà ló ní kí n tètè sọ̀rọ̀. which kind taro abeg yà lọ. pẹ̀lẹ́ ara àkọ àwísí ọgbọ́n bí wọ́n ti wí o olùfinimọ̀nà ọmọ aráyé abojú pété iwájú ọpọ́n ọgbọ́n babaláwo lọ́ọ̀sẹ̀ ẹ̀yìn ọpọ́n babaláwo ní olùmúlọ̀tán awo ní ọlọ́kànrà ló sì awo ní àárín ọpọ́n báyìí ìta ọ̀run ilẹ̀ ilé ọgbọ́n ìbàrẹ̀ pàkìtì ọgbọ́n òtún aríkọ̀ lọ́tì ọ̀ nípa tá a bá fẹ́ mọ lójú àrínà tá a bá fẹ́ mọ létí agbọ́ràn tá a bá fẹ́ mọ lẹ́sẹ̀ àrìn fàfàfàfà lẹ́tù fún àwòdálẹ̀ ti kàró ire. ó gbè fún ó gbè fónfó lóhun gúnugún ní júwe ẹni òkú àkàlàmọ̀gbò ní júwe ẹni ònú bẹ́ẹ̀rin bá wó etí ọlọ́jà ó gbọ́ adébáfẹ́lẹ́sì rẹ̀ tí ń wá tónú rẹ̀ lọ ó gbè fónfó lóhun bàbá fìrè fónírè díbàbọ̀ dùrù tí ọ̀pájà jẹ́nájẹ ta lọ́pàjà jẹ́nájẹ dùrù mọ̀mọ́ lọ́pàjà jẹ́nájẹ dùrù ní àjẹsẹ́ náà ìtàmùjẹ tálẹ̀ àjẹfẹ́nu lọ́lẹ̀ adìyẹ díbàfẹ́jẹ̀ ńdílógún oródù níjọ́ tí wọ́n lọ rèé ṣèbọ́ ṣukúṣukú nílé ọlọ́fin ẹ̀jẹ̀ fohùn ogbèfógbè kó lè bá a sinmi orí wíwọ́n nú. ṣé ẹ rí arábìnrin tó jókòó yìí ó ní í ṣera rẹ̀ ṣé ẹ ròdù fatọ́ wà nílẹ̀ yìí ogbè fónfó lónìí ogbè fónfó lónìí kọ́kọ́rọ́ kan bá ẹyin ajá jẹ́ ń bẹ̀. bàbá kò yé mi ẹ ṣàlàyé ẹ̀ fún mi dáadáa ogbè fónfó lónìí kò. ẹ ṣeun ifá ní kọ́kọ́rọ́ kan bẹ ẹyin ajá jẹ́ ìyá tó sùn kalẹ̀ ní í ṣera rẹ̀ bẹ́ẹ̀ ni ifá sọ pé èso méjì kan tó ti ara rẹ̀ jáde tọ́lọ rè gbéfẹ́ lómi ìní ń dà láàmú bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ bá wá lè ronú sí tó bá ti já ńlọ̀nà àbáyọ lè wà o ṣùgbọ́n tí ọba tètè kó ṣe àtúnṣe lórí rẹ̀ késekése lẹ́tí rí kàṣàkàṣà ń bọ̀ lẹ́yìn bàbá késekése o. ẹ dákun torí Ọlọ́run ṣe bàbá torí ẹ̀ ni mo ṣe mú wá síbi torí mo mọ̀ pé n tẹ́ ilé ṣe ni ojú ti ọ̀rẹ́ mi ojú òtì mi irọ́ ni o ṣe rí késekése àti kàṣàkàṣà tẹ́ ẹ sọ yẹn tí òfin ní wá yẹn gan-an la torí ẹ̀ wá sí. ẹ kì í wá sí tó nira ọwọ́ wọn lèyí tọ́pọ̀ kù sí. ṣùgbọ́n nǹkan tí bẹ́ẹ̀ ni wípé késekése tí mò wá ń wípé ó ti rí tẹ́lẹ̀ kàṣàkàṣà tí ń bọ̀ yóò ju ti ìṣáájú lọ bó ṣe ń wọṣọ yìí tí ń dùn yìí tí ń da tí ń dẹ̀yìn ṣàdédé ni yóò kàn tú sọ́ndì pẹ́. gbogbo ntọ́wá tó wá jẹ́ ní tí wọ́n bá tọ́wá tó rí ńlẹ̀lẹ̀ yóò máa ṣáàkì ni. àfi kẹ́ ẹ̀ tètè múra káwọ́ gbẹ́bọ lóòjọ́ kó rú lóòjọ́ ní mọ́ mẹ́bọ awó dàjú tọ́ lọ́gbẹ̀rì lọ ọwọ́ ẹ̀ ní gbogbo ẹ̀ wà.
ọ̀rẹ́ mi ṣó o ti gbọ́ kò sí ṣe kò ṣáà ṣe o nǹkan tó sẹ́yìn náà la máa ṣe o. jẹ́ à lọ ṣé kí n tún fa ẹni àní o jẹ́ à lọ jàre. ojú biribiri owó akẹ́ni tí ó tàn mọ́lẹ̀ sí Èdùmàrè gbà wá òkùnkùn ṣú ọ oṣù biribiri owó akẹ́ni tí ó tàn mọ́lẹ̀ sí Èdùmàrè gbà wá. àti Rọ́mọkẹ́ ẹ ká sọ ẹ kú lọ́mọ ẹ̀ta rò. báwo ni ọmọ yín kọ́ àlàáfíà náà wà. mọ́mì mi kọ́. àwọn náà nìyẹn. òkùnkùn ṣú ojú biribiri owó akẹ́ni tí ó tàn mọ́lẹ̀ sí. rẹ wọ rẹ rí wa gẹ́lú lọ. òkùnkùn ṣú oṣù biribiri owó akẹ́ni tí ó tàn mọ́lẹ̀ sí Èdùmàrè gbà wá. Mami, ẹ ti ẹ wojú mi kẹ́ gbọ́ tẹnu mi. kí ló fẹ́ sọ. ẹ̀gbọ́n kan tí mo fẹ́ sọ màmí. kí ló wà lẹ́nu ẹ̀ tó fẹ́ sọ. ṣé ìwà ní tó wù yí àbí ìwọ̀n wọra. ìkà ni ó ọ̀dájú ni ẹ́ o sì ní ìtara ajé débi pé ó tẹ̀ nítara ọmọ. ẹ tí wàá ti nítara ajé ò lè nítara ọmọ. ó gbé ọmọ sílẹ̀ fún mi. látọ̀bọ̀ polówó ó sá lọ. ìjọ tí mo bá ti kú ńkọ́ kí ló fẹ́ káyọ̀ ọmọ bó ló fẹ́ káyọ̀ ọmọ orí. ọmọ àlè ni ọ ọmọ àlè ó ń ṣọmọ ọkọ ìkà ìkà apààyàn. Mami, ẹ má bínú sí mi ẹ má bínú torí Ọlọ́run ni mo fi bẹ̀ yín. Lóòótọ́ mo mọ̀ pé ọ̀rọ̀ ò ta lẹ́nu mi àmọ́ tí má sọ nǹkan tójú mi rí lẹ́kọ̀ọ́ ó kọjá òye mi màmí. Ọlọ́run ló sọ wípé má padà fojú kèmí náà màmí mi ìbá ti kú dànù. Ẹ ṣàánú mi torí Ọlọ́run ẹ dáríjì mi màmí. Ẹ jọ̀ọ́ ẹ dáríjì mi. Mami, ọmọ mi wá ńkọ́? fọwọ́ lẹ́rọ fẹ́ mi o ọmọ mi ní ká bá mi wá o ibi ká bá fọmọ mi sẹ́ mú mi lọ síbẹ̀ torí Ọlọ́run ni mo fi bẹ̀ yín o. Màámi kí ṣe sùúrù ó ti di ọmọ mi ò lè ní sùúrù rẹ̀ torí pé mi ò sí lé ẹ mú ọmọ ẹgbẹ́ lọ́wọ́ ìyá mi ẹ gbé lọ síbi tó wù yín irọ́ lẹ pa mọ́ máa gbọ́ mọ́ mi lọ́wọ́ yín ààyè o mọ́ mọ́ bí mo ṣe fi yín sí mọ́ mọ́ bí mo ṣe padà bá yín ẹ̀fọ́ mọ́ mi ṣe nǹkan irọ́ lẹ pa ẹ bá mi wọ́ ọmọ mi ni o ará àdúgbò ẹgbà mi o wọ́n sì pa mí lọ́wọ́ ọmọ mi ní ká ẹsọ tó ẹ jẹ́ kó tó mi bá wà ẹ kó tó mi bá wà ní o ẹ wo ọmọ mi ní ká bá wà ọmọ mi ní ká bá fi wà o. kò yẹ kó ṣe lè kò yẹ kó ṣe lè ọmọ mi ní o. ẹ ká sàn bí o ẹ ǹlẹ́ o. tani. àwa ni. ẹ káàsán. ẹ káàsán. ẹ jọ bàbá táwọn pè ní Akínadé. chief. àní Akínadé. ẹni tó ní ilé yìí là ń béèrè. àwọn náà ni ṣé kò sí. ẹ sọ fún wọn wípé wọn lálejò lẹ́nu géètì ló bá tán. ọ̀dà kí ló kọ yín. kékeré fi ṣe. ẹ jọ ṣé lọ́ọ̀yà lẹ́yìn abẹ́fẹ́ sórí burúkú ni ẹ bá pè kó wọn lálejò jàre. ó ní ilé ẹ má jà géètì. ẹ má jà géètì kí ni. abẹ́rẹ́ ìwé lọ́wọ́ mi mi mọ tó kàn bẹ́ẹ̀ láì ṣe lọ́ọ̀yà dún lẹ́nu géètì sọ fún mi pé wọ́n lálejò kọ́dẹ̀ ojú sí wa ó dẹ̀ bẹ̀rẹ̀ fúlùsì question lọ́wọ́ wa. àmì o. ọkùnrin náà ni
ọkùnrin yìí ni ta ni mo wé ọkùnrin yìí ni èmi ni yẹlẹfọ èmi ni. Akíade. Rọ́mọkẹ́. ṣé o mọ̀ ni. Mami àbí wọ́n ni wọ́n sọ wípé ó mọ̀ mi wá sẹ́kọ̀ọ́. Nǹkan dé o. ṣé o mọ̀ ni. mo mọ̀ dáadáa ẹni tó fún mi lóyún tí ò gbóyún lọ́wọ́ mi rèé. Bàbá Ọláìtàn rèé ìwọ tó ń gbé mi ò sí lé ọgbọ́n lọ́wọ́ màá mi mú wá sẹ́kọ̀ọ́ àbí kò lé o wọ́n ní kọ́ bọ́mọ mi fún mi ló bá tán. Ọmọ mi ní Láìtàn. Dá padà ọmọ èwo ọmọ tó sọ fún mi pé ò fẹ́ oyún ó wá dé àsìkò fẹ́ kí gbọmọ lọ́wọ́ mi ó lè gbọmọ lọ́wọ́ mi irọ́ ló pa nǹkan kan gbọ́dọ̀ sọ́mọ mi o ọmọ tèmi kan ló sọnù o wo tó máa wá ọmọ mi fún mi tó máa wá ọmọ mi fún mi ọdẹ kò mọ̀ wípé mo ti yàtọ̀ o ìgbà tó lè yàn mí dá sí kọjá o ní báyìí wọ́n fi arúgbó ara ẹ̀ yẹn wọ́n fi sí ẹ̀wọ̀n bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ mo máa ríre o wọ́n mo wá fún ẹ di ọ̀la sí ilẹ̀ lọ́wọ́ mo sì mo bá débi sí mi ò bí ọmọ mi tó bá fún mi ní ọmọ mi ní ọ̀la gbàdúgbàdú gbàdúgbàdú lọ́wọ́ mi àti ẹ bẹ́ẹ̀ mo. ẹ tẹ̀kẹ́ easy ẹjọ́ torí Ọlọ́run. ṣé ẹ fẹ́ sórí mi ṣé mo pè ní sọ́wọ́ ìsìn bẹ́ẹ̀ kí n ti yín. ẹjọ́ kí ló kàn yín o. ẹ já lọ. Akíade Ọlọ́run mọ̀ tó gbọ́dọ̀ jìyà gbé o. Ọlọ́run mọ̀ tó bí o ṣé pé wọ́n lo bí Láìtàn. àwọn ni o mami ẹ já lọlé tó bá tó bẹ̀ má fún mi lọ́mọ mi lọ́la gbogbo ara ìgbìmọ̀ àwọn nǹkan tó ṣe tílẹ̀ fi jóná mami wá mọ mi o mami ilé ya wá mọ mi fún mi kílẹ̀ tó mọ́ wá mọ mi fún mi o gbọ́mọ wá mọ mi fún mi o ilẹ̀ bẹ́ẹ̀ mọ́ lọ́la. Dad, ẹ̀yin lẹ bí Láìtàn. Daddy, mo fi Ọlọ́run bá bẹ̀. Kò sẹ́ni tó máa ṣẹlẹ̀ sí tí ò ní dùn. Àmọ́ kó dùn yín gan. Ó dẹ̀ dùn àwa náà wípé àbúrò wa ní Láìtàn padà jẹ́. Àwọn ọlọ́pàá ti aṣọ wa pa wọn máa rí. Though it's a pity pé kò lè padà wọnú ilé mọ́. Àmọ́ gbogbo báwa náà ṣe máa náwó sí indirectly a máa ṣe tó bá ti rí. Ẹ jọ̀ọ́ ṣe rí rònú tẹ́yìn ẹ̀yìn rò yìí ó lè dá rẹ̀ sí yín lára tó bá dẹ̀ ti dá rẹ̀ sí yín lára gbogbo wa ò ní gbádùn mọ́. Mo wá fẹ́ aṣọ yín kìnnì kan ẹ bí àwa ọmọ tí ò mórè o àwa mórè a dẹ̀ máa tọ́jú yín ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ibi tẹ́ rò pé a máa ṣe dé àá ṣe jù bẹ́ẹ̀ lọ ẹ fọkàn yín balẹ̀. Thank you. Thank you very much. Thank you. Thank you very much. Daddy, kí ló tún dé? Ìrònú yìí ń pọ̀ jù. Látìgbà tá a ti sọ̀rọ̀ àbúrò wa Láìtàn tọ́rọ̀ tiẹ̀ ti ṣẹlẹ̀ ní ìrònú yìí ti dé. A dẹ̀ ti bá yín sọ̀rọ̀ títí. Change. I mean, gbogbo ìrònú yìí dẹ̀ kẹ̀rẹ́ ó máa dá àlẹ́ sí yín lára ni. Wàhálà mi àtúndé. Àbí kí ló ní mo wí? Dad, ìrònú tẹ̀ ń rò yìí kò dá fara yín o. Because tẹ bá continue báyìí náà ó máa lọ dá nǹkan tí ò yẹ kó dálẹ̀ sára ni. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ má ronú mọ́. Ọ̀tọ̀ tí ẹnì kan táwa bá wa. Bẹ́ẹ̀ ni ọ̀tọ̀ nìkan táwa bá wa. Kí ló tún dé? Rárá ẹ farabalẹ̀ ìròyìn ayọ̀ ni o. Náà kò ń ṣe nǹkan ẹ̀rọ. Ìròyìn ayọ̀ ni. Alákọ̀ọ́kọ́ by next week Thursday Benz tèmi rà fún yín lamẹ́ríkà àti Range 2017 tó ń rà fún yín méjèèjì máa dé by next week Thursday. Oh yes, you deserve more. Ìyẹn jẹ́ àkọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì by tomorrow máa kó keys yẹn wá 5-bedroom flat ní Lekki ọ̀rẹ́ máa move sí all furnished. Yẹ́ ẹ̀kú tútù tán síbẹ̀. À ń kọ́ estate kan tí a sọ ní orúkọ yín Akínadé Estate. Oh my God, ó tóbi gan. Gbogbo ẹ̀ náà tí yín ni pẹ̀lú gbogbo eléyìí dẹ́kẹ̀rẹ́ àṣẹmẹ́yẹ lébọ̀ lápò ni. So ẹ má ronú torí Ọlọ́run. No, dúnà mi tí understand yín. Benz from you? Yes. Range from you? Yes. Ilé ní Lekki? Akínadé Estate. Yes. For me again? Yes, bẹ́ẹ̀ni. Dárí kújòkó. Àwọn mọ́mì méjì kan wà níta tán béèrè yín.
báwo ló ṣe rí. ẹnìkan kópa nù wọn wọ́n sanra ẹnìkejì ò fi bẹ́ẹ̀ lómi lára. ẹnì kan máa bọ̀. ṣe rí ọlọ́wà tó ń wà lọ́wọ́ ọlọ́wà tó ń wà pẹ̀lú ọlọ́run ti mú èròǹgbà mi ó ti mú wá sí ṣiṣẹ́ báyìí inú mi dùn ibi tá a fojú sí ọ̀nà àfihàn gbà bẹ́ẹ̀. mọ́mì mọ́mì mọ́mì. ẹ dìde jókòó. ẹ ṣe sá. dìde jókòó kó lẹ́pẹ́ mi à ń sọ̀rọ̀ tó dùn wọ́n á ń pàkúta síbi. ẹ dìde jókòó ẹ dìde jókòó. èmi ni ọ̀rẹ́ wọn. Akíndé dáríjì mi mo ṣe dáríjì mi ìnira ipò. ó ṣe mí. ó ṣe mí. ó ṣe mí rárá àti pé ẹni tó ṣẹ̀yàn tọ́lọ́run wá ti bẹ̀dá mi ní àárẹ̀ kí ni mo tún fẹ́ máa ń fà àfi kí n máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ṣe bá àwọn ọmọ tó dálẹ̀ fún mi nìyí níjọ́ náà lọ́hùn àwọn rèé àbí ṣé bó ṣe fèmí lẹ́ngbà náà ló bá mi yìí ọlá tún lékún sí i ni àwọn ọmọ náà ló ti ń dirun dìgbà yìí ó ṣe mí o Ọlọ́run ti dá èmi láre Ọlọ́run ní dèmí gba àwọn ọmọ yìí lọ́wọ́ mi. àmín àmín mọ́mí nǹkan tẹ́ ṣe ò dáa nǹkan tẹ́ ṣe kù díẹ̀ káàtó àbá ẹ wò dáàdì Ọlọ́run ti dá yín láre gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ mo fẹ́ torí Ọlọ́run mo fẹ́ fi bẹ̀ yín ẹ wọlá pé Ọlọ́run ti jẹ́ káwa yàn ká yanjú fún yín ẹ bá fi dáríjì wọn ẹ ṣáà jẹ́ ká gbàgbé gbogbo ẹ̀ torí Ọlọ́run. no ẹ̀gbọ́n mi èmi ò support nǹkan tẹ́ ń sọ yẹn àforíjì wọn báwo ẹ ní láti foríjì wọn náà wọ́n mi nǹkan tẹ́ ṣe pọ̀ náà ẹ jẹ́ ká gbà pé yín ò síbẹ̀ fún wa kí dáàdì náà máa wá síbẹ̀ ẹ jọ̀ọ́ báwo la ṣe fẹ́ rí. a máa dán ọmọ tó kàn máa wà ní street tó máa tọrọ nǹkan nínú. honestly. èmi ò support kan foríjì wọn ó dáa lọ́rọ̀ tẹ́sán lèmi máa support Ọlọ́run ti gbèjà yín jà àwa nìyí náà so bẹ̀rẹ̀ síbi tá à ń lọ bọ̀ báwọn ṣe wà ibi tó ń ṣe sí wọn lè jẹ́ ń bẹ̀ kò sí nǹkan tó lè mọ̀ ṣe. bàbá wa àgbà yín á túbọ̀ dálé á dáa fún yín ẹ jèrè àwọn ọmọ yín ó ti dáa fún yín tó ti dáa fún yín kò ní bàjẹ́ o nítorí mi ti mọ̀ pé irú èèyàn dáadáa báyìí la fẹ́ wá bá ẹ ṣe gan-an ni ọ̀rẹ́ mi ṣẹ̀yìn ó ṣẹ̀yìn gan-an ní sùúrù ada fún yín sàlẹ̀ kan sí ṣẹ́rí bàbá ní gbẹ́jọ́ ṣègùn la ṣe máa gé àbí la ṣe máa dáná àdáná súnlé o ṣé wàá rí làbákẹ́tẹ̀ ìwé èèyàn burúkú ayé àtọ̀run ni o ṣẹ́rí ẹni tó yẹ kẹ́ ẹ pàdé lọ́nà kẹ́ ẹ bẹ́ orí ẹ̀ wọ́n ní làbákẹ́ yìí. ẹ má tún jẹ́ ká padà sẹ́yìn àti fi gbogbo ẹ̀ lẹ́fọ̀ lọ. gbogbo ẹ ti dàfi sẹ́yìn fèmí alọ́lọ́run ti dá mi láre kí lẹ́fẹ̀ẹ́ kí n. dádì ó burú jáì n tó ṣe burú torí ẹ̀ lẹ ṣe rí wa làbákẹ́ kí ni ká ti gbọ́ ìpele ní láṣẹ̀ṣẹ̀ wa ń gbọ́ pé bàbá yìí kọ́ ló bí délé àti kúnbi fún bẹ́ẹ̀ ni ìwọ kọ́ ni mo bí wọn fún Akíndé bàbá mi ni mo bí àwọn méjèèjì fún.
ṣọ́ra láti hùwà o ìwà èèyàn ṣe kókó máa ṣọ́ra láti hùwà o ìwà èèyàn ṣe kókó. Ìwà ẹ̀dá ṣe kókó nínú ayé ẹni. Ìwà ẹ̀dá ṣe kókó nínú ayé ẹni. Bí ó yẹ ọ́ bí ò ní yẹ ọ́ nípa ìwà ẹni. Oríire ẹ̀dá ń bẹ nínú ìwà rẹ̀. Kàkà ká máa wo ohun tó sọnù kiri ìwà wa ní ká tún ṣe. Kàkà ká máa wo ohun tó sọnù kiri ìwà wa ní ká tún ṣe. Mo sọ dákun gbọ́ o máa ṣọ́ra láti hùwà o ìwà èèyàn ṣe kókó máa ṣọ́ra láti hùwà o ìwà èèyàn ṣe kókó. Òjálẹ̀